dance to my music. Oya ká jọjó. Oya dance to my music. Oya ká jọjó. Kick it to the right and left. Oya túraká. I say kick it to the right and left. Ayéfẹ́lẹ́ ló ṣeré. Ṣé bí mi mo ní style? Ayéfẹ́lẹ́ ló ṣeré. Arìnrìn 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 ijó tí ya ẹ̀sùn bàtà kẹrẹrẹ. Music will stand out. Ayéfẹ́lẹ́ ló ṣeré. I say music will stand out. Ayéfẹ́lẹ́ ló ṣeré. Arìnrìn 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 ijó tí ya ẹ̀sùn bàtà kẹrẹrẹ. Ijó kọ̀kọ̀ kò lè sí. Bílù ọba ti rẹ́dì. Àríyá kọ̀kọ̀ kò lè yá. Kò lè sí tàbí ṣùgbọ́n orin ò lè bá wa lójijì. Síwájú súnmọ́ mi kájọ wájọ ijó ya ẹ̀sùn bàtà kẹrẹrẹ. Ijó ti yá o jìgẹ̀jìgẹ̀, ó ti yá sẹ́ jìgẹ̀jìgẹ̀. Ijó ti yá olùrànlọ́ ká jọjó. Ijó ti yá o jìgẹ̀jìgẹ̀, gidigidi jìgẹ̀jìgẹ̀. Ijó ti yá olùrànlọ́ ká jọjó. Gidigba jìgẹ̀jìgẹ̀. Ijó ti yá o jìgẹ̀jìgẹ̀. Ijó ti yá olùrànlọ́ ká jọjó. Gidigba jìgẹ̀jìgẹ̀. Jìgẹ̀jìgẹ̀. Ijó ti yá olùrànlọ́ ká jọjó. Gidigba. Ìwọ nìkan lèmi yóò máa yìn, mo gbé ọ̀gá. Ìwọ nìkan lèmi yóò máa yìn, mo gbé ọ̀gá. Mo ní ìwọ nìkan lèmi yóò máa yìn, mo gbé ọ̀gá. Ìwọ nìkan lèmi yóò máa yìn, mo gbé ọ̀gá. Olúwa olóore, ìwọ lọ́pẹ́ yẹ bàbá. Olúwa olóore, ìwọ lọ́pẹ́ yẹ bàbá. Ìwọ nìkan lolóore, ìwọ mo gbé ga bàbá. Ìwọ nìkan lolóore, ìwọ mo gbé ga bàbá. Torí nígbà tí kò sálábàárò, ìwọ ni mo rí. Nígbà tí kò sálábàárò, ìwọ ni mo rí. Jésù nìkan ló ń bá mi bẹ̀rù ayé tó le koko. Jésù nìkan ló ń bá mi bẹ̀rù ayé tó le koko. Ọlọ́run ìwọ nìkan ṣáá ni mo mọ̀ táyé pé bọ́ bàbá. Ìwọ nìkan ṣáá ni mo mọ̀ táyé pé bọ́ bàbá. Ọ̀rọ̀ mi já sọ́pẹ́ nìkẹyìn mo ṣe pé ọ̀gá. Ọ̀rọ̀ mi já sọ́pẹ́ nìkẹyìn mo ṣe pé ọ̀gá.
parish feast day. Ìrèpé lọ́la gan ni ó bọ́ sí the feast of St. Peter and Paul. Bákan náà lónìí, a péjọpọ̀ pẹ̀lú àwọn onílé wa mẹ́fà tí a ti yàn láti fi wọ́n sí ipò oyè tí Ọlọ́run tà wọ́n yẹ fún nínú ìjọ nínú ìsìnkú àtòní ni Ọlọ́run yóò kó ìlérí rẹ̀ ṣe fún wọn àti fún ìkọ̀ọ̀kan wa. Ọlọ́run náà yóò bá fún wa bẹ́ẹ̀. Ohun ẹ̀kẹta ni pé a péjọpọ̀ lónìí láti ṣe ìgbówójọ fún ìdàgbàsókè iṣẹ́ Ọlọ́run ní páríṣì wa àti fún àwọn ètò tó wà nínú rẹ̀ bí ó ti wà nínú ìwé ìléwọ́ wa. Ṣáájú gbogbo kò ṣe kí láàbò wá tẹ́lẹ̀ gbogbo ẹ̀yìn pọ̀tùkálẹ̀. Ọjọ́ aláyọ̀ tí àpéjọpọ̀ lónìí bí mo ṣe kí gbogbo onílé àti àlejò àtàwọn olóyè wa àti ọmọdé àti àgbà káàbọ̀ sí ìjọsìn òní. Ìjọ Ọlọ́run ní gbogbo àgbáyé ìjọ Kátólíkì ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ó ṣe ọdún pàtàkì lónìí, èyí ni ọdún ọba aláìlábàwọ́n ti Màríà. Ọba aláìlábàwọ́n ti Màríà. Ọba tí Ọlọ́run wò tí ó lè gbé ó dára tó ibi tí ó lè fi ṣe ìwé fún ọmọ rẹ̀ Jésù Kristi. Nítorí náà kọ nínú ìjọsìn wa ti òní gbogbo akọ́dákọ́dá yálà ní Kátólíkì àti Kátólíkì ti àwọn níyì ọba tàbí àṣẹ ọkàn mímọ́ ti aládàbà òkú Màríà ní láti gbàdúrà pé nígbà tí a bá rí ìsìnkú ọgọ́rùn-ún yìí ó ní ọ̀fẹ́ Ọlọ́run yóò bẹ ọkàn wa mọ́ ó ní ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá wa pé wípé gbogbo ọkàn tó ti kọfẹ́ Ọlọ́run yóò máa rè yóò bá fi ìtùnú àti ìtura sí ọkàn tó dàrú Ọlọ́run yóò máa rè yóò bá fi òye àti ìmọ̀ sí ọkàn tó lóbo òṣèlú nípa jẹ́ láti wá máa ra wa ní fún àjọsìn nínú ìwé ẹgbẹ́ kí á lọ pé ṣe ìyàwó jẹ́ lọ́rọ̀ pẹ̀lú àti ìṣe wa ní ìgbàgẹ́jẹ́ ẹ̀ka ìrọ̀lù tó dárí ẹ̀ṣẹ̀ àti ìlú ọ̀nà wa. Thank for mercy and pardon for the sins we have committed. Nípa ìròyìn, nípa ọ̀rọ̀, nípa ìṣe, nípa ìṣe rẹ̀. Jẹ́bi mi ni, jẹ́bi mi ni, jẹ́bi náírà mi ni, nítorí náà mo bẹ̀rẹ̀ àárẹ̀ alákòóso. Náírà mo bẹ̀rẹ̀ gbogbo àwọn akẹ́kẹ̀ẹ́ àti àwọn ìgbìmọ̀ àti ẹ̀rá mi kẹ̀rẹ̀ àdúrà ṣùgbọ́n ọlọ́run fún mi. The Almighty God have mercy on us, forgive us our sins, and bring us to everlasting life. Don't call this cry. If I have to go to the back.
Ọlọ́run Olódùmarè, ìwọ tí ó ṣètò ibùgbé tí ó yẹ fún ẹ̀mí mímọ́ nínú ọkàn Màríà ló jẹ́ mímọ́, fi fún wa nínú àánú rẹ pé nípa ìrànlọ́wọ́ àdúrà ẹ̀bẹ̀ rẹ̀ kí àwa náà lè jẹ láti jẹ́ ibùgbé ológo fún ìwọ Ọlọ́run wa nípasẹ̀ Jésù Kristi ọmọ rẹ Olúwa wa tí ó wà pẹ̀lú rẹ àti ẹ̀mí mímọ́ nínú Ọlọ́run àìnípẹ̀kun. Nínú ìwé Genesis orí kejìdínlógún ẹsẹ̀ lé ìtẹ̀ẹ̀dógún, Genesis chapter 2 verses 1 to 15. Ní ìdí ìlókò Mamre ni Olúwa ti farahàn Ábúráhámù tí ó jókòó lẹ́nu ọ̀nà àgọ́ rẹ̀. Ó jẹ́ ọ̀sán gangan ní wákàtí tí ilẹ̀ gbóná jù. Ábúráhámù gbé ojú sókè, ó sì rí àwọn ọkùnrin mẹ́ta tí wọ́n dúró lẹ́bàá rẹ̀. Lẹ́sẹ̀ kan náà ni ó sá lọ pàdé wọn. Ó dọ̀bálẹ̀, ó kí wọn wípé, Olúwa mi, bí mo bá lè rí ojú rere yín, ẹ má ṣe kọjá láì dúró lọ́dọ̀ ìránṣẹ́ yín. Jẹ́ kí a gbé omi díẹ̀ wá kí ẹ fi wẹ ẹsẹ̀ yín, kí ẹ sì sinmi díẹ̀ lẹ́bàá ibi yìí. Èmi yóò bá yín wá búrẹ́dì díẹ̀ láti jẹ fún yín kí ó lè fún yín lágbára kí ẹ tó rìn jìnnà sí i. Bí ẹ ti bá ọ̀dọ̀ ìránṣẹ́ yín kọjá, wọ́n dáhùn pé ó dára, ṣe bí o ti wí. Ábúráhámù sáré lọ pe Sárà nínú àgọ́, ó sì wí fún un pé, tètè mú ìwọ̀n ilẹ̀ fún ńlá mẹ́ta kí o rò ó, kí o sì fi dín àkàrà. Lẹ́yìn náà ni Ábúráhámù sáré lọ sí tí àwọn ẹran ọ̀sìn rẹ̀ wà. Ó mú ọ̀dọ́ màálù kan tí ó lọ́làá tí ẹran rẹ̀ kò le. Ó sì mú ọmọ ọ̀dọ̀ kan láti yára sí i. Ó mú wàrà kàsí funfun àti wàrà pẹ̀lú ẹran màálù tí ó sè náà. Ó sì gbé wọn kalẹ̀ níwájú àwọn àlejò náà. Ó dúró tì wọ́n lálẹ́ ibi bí wọ́n ti ń jẹun. Wọ́n bi léèrè pé, Sárà aya rẹ dà? Ó dáhùn pé ó wà nínú àgọ́. Èrò àjò náà wí pé, èmi yóò padà wá rí ọ ní ọdún tí ń bọ̀. Nígbà náà Sárà aya rẹ yóò bí ọmọkùnrin kan. Sárà fi sí wọn ní ẹnu ọ̀nà àgọ́ lẹ́yìn ẹni náà. Ábúráhámù àti Sárà ti darúgbó, wọ́n ti dògbó. Sárà kò sì rí aṣọ oṣù mọ́. Nítorí náà ni Sárà fi rẹ́rìn nínú ara rẹ̀ pé, nísinsìnyí tí mo ti kọjá ẹni tí ń bí ọmọ, tí ọkọ mi ti di arúgbó, ṣé mo tún máa sùn tí ọkùnrin tí Sárà fi rẹ́rìn tí ó wípé, ǹjẹ́ èmi yóò tún bí ọmọ ní tòótọ́ tí mo ti di arúgbó yìí? Ǹjẹ́ ohunkóhun ṣòro fún Olúwa? Ní ìwòye àwọn ọdún, èmi yóò tún wá rí ọ. Sárà yóò sì ní ọmọkùnrin kan. Sárà fi ọ pé, èmi kò fẹ́ rí nítorí ẹ̀rí bá, ṣùgbọ́n ó dáhùn pé, bẹ́ẹ̀ ni ìwọ fẹ́ rí. Ọ̀rọ̀ Olúwa.
Olúwa ti rántí àánú rẹ̀. 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 Yeah.
Ní ọdọọdún ni àwọn òbí Jésù lọ sí Jerusalem fún ọdún ìkọjá. Nígbà tó pé ọmọ ọdún 12, wọ́n gòkè lọ síbi gẹ́gẹ́ bí ó ti jẹ́ àṣà fún àríyá ọdún náà. Bí àríyá náà sì ti parí, wọ́n padà. Ṣùgbọ́n ọmọ náà dúró ní Jerúsálẹ́mù, ọmọ òbí rẹ̀ kò sì mọ̀. Wọ́n rò pé ó wà láàárín ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ èrò àjò náà ni. Lẹ́yìn àti wọ́n ní èrè ọjọ́ kan, wọ́n bẹ̀rẹ̀ sí wá láàárín ọ̀rọ̀ ará ilé àti ìdúró wọn. Ṣùgbọ́n bí wọn kò ti rí, wọ́n padà láti wá lọ sí Jerúsálẹ́mù. Lẹ́yìn ọjọ́ mẹ́ta ni wọ́n rí Jésù tẹ́ḿpìlì bí ó ti jókòó láàrin àwọn olùgbọ́ tó ń fetí sí wọn tó sì ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Gbogbo ọ̀nà tí wọ́n lọ ni ẹnu ń yà lórí ìmọ̀ rẹ̀ àti àwọn ìdáhùn rẹ̀. Bí wọ́n ti rí ẹnu yà wọ́n, ìyá rẹ̀ sì wí fún un pé, ọmọ mi, kí ni í ṣe tí wọ́n ṣe yìí sí wa? Orí bàbá rẹ àti èmi tí ń wá pẹ̀lú ìbànújẹ́. Ó dá wọn lóhùn pé, kí ní ṣe tẹ̀yìn tí wá ni? Ẹ̀yin kò mọ̀ pé ó yẹ kí èmi kọjú sí iṣẹ́ bàbá mi. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó sọ fún wọn kò yé wọn. Nígbà náà ni ó bá wọn sọ̀kalẹ̀ lọ, tí wọ́n sì dé sí Násárẹ́tì. Ó sì tẹríba fún wọn. Ṣùgbọ́n ìyá rẹ̀ ta gbogbo olùkọ́ tí wọ́n yìí mọ́ tímọ́tímọ́ nínú ọ̀gbun rẹ̀. Èyí ni ìdílé Olúwa. Nísìnyí a ó fi àwọn olóyè àwọn tí wọ́n fẹ́ gba oyè nísìnyí a ó fi wọ́n mọ ìjọ. Kí àwọn Michael Kọ́lá ọ̀nà sọ́yà. Ìyá ìjọ ìyáàfin Victoria Bọ́sẹ̀dé Ọ̀ṣunlẹ̀yẹ. Balógun ìjọ ẹ̀jìnìá ọ̀rọ̀ Lọ́rẹ́nsì Ọmọ́táyọ̀ Oyèlájọ KSR. Iyalode ìjọ Ìyáàfin Theresa Oluwatoyin Adeyinka. Ọ̀tún balógun ìjọ olóyè Tọ́másì Ọlárin Adéyẹmí. Ọ̀tún Iyalode ìjọ Ìyáàfin Theresa Olúwakẹ́mi
bíṣọ̀pù wa ẹni ọ̀wọ̀ jùlọ ọlọ́lá jùlọ ìjọ ọlọ́run ti pétérò àti bọ́ọ̀lù mímọ́ ti ìlú wa kan ní ilẹ̀ Ìjẹ̀bú títí bẹ̀rọ̀ láti gba àwọn olóyè wọ̀nyí kí o sì fún wọn ní àwọn ohun àmì tí ó yẹ láti gba iṣẹ́ tí a fi lé wọn lọ́wọ́. Fún oyè yìí bí lẹ́yìn ìwádìí láti ọwọ́ gbogbo ọmọ ìjọ àti ìlú àkàwọn yẹ. ẹgbẹ́ náà pé ọpẹ́ ní fún Ọlọ́run. Ǹjẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti orúkọ ọkàn mi kẹ́kọ̀ọ́ jẹ́ ẹ̀sọ́ ọkọ̀ àtọ́jọ́ ọ̀rẹ́ lórí àti ọjọ́ gbogbo ìwà Jésù Kristi Olúwa wa. Gbogbo fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. Gbogbo ẹni sì bẹ́ẹ̀ ló sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Lẹ́nu sí ìdí gbogbo wa pátápátá wa ọ̀rọ̀. Kókè ẹ̀yin àlùfáà wa tí ó wà ní ìjókòó, kókè ẹ̀yin ìṣiṣá. Ní pàtàkì jùlọ, kókè ẹ̀yin ẹlẹ́yẹ̀ wa òní, bàbá ìjọ wa tí a ti yàn, olóyè Michael Kọ́láwọlé Ọ̀nùsànyà. Ẹ ó jẹ oyè náà pẹ́ o. Kò ní bàjẹ́ nígbà tí yín o. Ìlú wa kan ìjọ wa St. Peter and Paul yóò máa pẹ̀lú sí ní àkókò tí yín. Ìyá ìjọ oyè tó kún oyè ẹgbẹ́ẹ̀kọ́ oyè kún oyè. Victoria Abọ́sẹ̀dé Ọ̀ṣínẹ́yẹ ẹ̀kú oríire lágbára ìgbìmọ̀ rẹ̀ Ọlọ́run tí ó kà yíyẹ fún ipò ìyá ìjọ yóò ṣe ní ìyá ìrìnkàlẹ̀. Ẹ ti ń ṣe ìyá ní lọ́sísì wa gẹ́gẹ́ bí olórí àwọn obìnrin wa. Ọlọ́run tí wà kà yíyẹ fún ipò yìí. Ẹ jẹ́ kí a fún ìyàwó ní CW ọ̀gá àwẹ́yà ọ̀. Olóyè wa ẹ̀kẹta tòní balógun ìjọ tí ìjọba wà tí ò bá sí balógun. Ogun díẹ̀ tí ó lọ nínú ìjọ aṣòro tí a bẹ́ẹ̀ kọ́. Balógun wà pé ìbọn wá lónìí ọ̀pá Jésù náà wá ṣọ́ọ̀ṣì. Balógun ìjọ Lawrence Ọmọdáyọ̀ Oyèlájà KSL wọ́n ti ṣiṣẹ́ balógun ìjọ kí a tó tò wọ́n síbẹ̀ torí tí a bá pè ní mẹ́mbà Knights of Rumba balógun ni wọ́n jẹ́. Ẹ bá ń gbàgbọ́ fún ọ. Ọlọ́run tí ó pè mí sí ipò yìí yóò kà yẹ fún ipò yìí gbogbo àwọn ẹ̀tọ́ tó sì yẹ kí ẹ ṣe kí èmi darí ìjọba ẹni balógun Ọlọ́run kò fi wọn ní o. Olóyè wa ẹ̀kẹ́rin ìyá ìjọ Chief Theresa Oluwatoyin ṣètò wọn ṣì kọ sí ìyàgbá òun ẹgbẹ́ tó àwọn òwe. Oluwatoyin lọ́kẹ́kọ̀ọ́ Adeyinka ẹ̀kú oríire o. Mo ní wọ́n ẹ̀kú oríire ìyá mi
Ọlọ́run Olódùmarè tí ó pè ní Ìyálóde fún ìjọ wa dájúdájú ó mọ ẹni tí ẹ jẹ́ ó sì mọ tó fẹ́ lòdì fún ìṣìkò dídàbò ní ọ àkókò ní ìjọ St. Peter and Paul ló máa gbèrú sí i yóò dára nílé yóò dára lóde ọtún balógun olóyè ìkànnì tí a ó fi jẹ lónìí ẹni tí ó sì tọ́ sí tí a ti yàn ó ní olóyè Thomas Fọlárin Adéyẹmí dájúdájú Ọlọ́run tó mọ̀ ní tí ó mọ̀ ní tí ó sì pè ní gẹ́gẹ́ bí ìránṣẹ́ rẹ̀ láti jẹ́ ọ̀tún fún balógun ìjọ yóò ṣe ní ẹni rere yóò ṣe ní ẹni ayọ̀ àkókò ní ìjọ wa ìlú wa ló máa pẹ̀lú sí o lágbára ìgbìmọ̀ rẹ̀ ara líle àti àlàáfíà lẹ́nu ìlú ìkòkè ọlọ́run. lóye wa ẹ̀kẹfà tòní ìyá wa ẹlẹ́rìí ẹ̀yẹ ẹ̀wà fọ́tò wọn ẹ̀ pé wọ́n rẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo ṣe sọ̀rọ̀ yìí ìyá wa lóye Theresa kẹ́mi olùkà ẹ̀rí jp ẹ̀fọ́ àgbàdo fún wọn náà obìnrin kejì tó wà lórí ilé wa nìyí ọ̀tún ìyá lóde ìjọ. láti kó wá sí ìjọ yìí láìpẹ́ láì jìnnà dájúdájú kìí ṣe bí ìjọ St. àpọ̀ òṣèré nìyẹn láìpẹ́ ìbò wá tí mo ní kó ti lọ báàlù náà pàápàá ẹ̀ ṣiṣẹ́ lọ tó pọ̀ nínú ìjọ yìí nígbà tí mo débi lónìí ẹnu ó sì yà ẹ̀ka fẹ́ fúnra ní to thank all the donors to thank all our kids and members of the church under the leadership of the able parish Ìṣọ̀lá Lawrence Alabi. Òkè dálágbára kùn omi ẹlẹ́ẹ̀lẹ́ òkè dálágbára kùn omi ẹlẹ́ẹ̀lẹ́ òun lọ́mọ lọ́rùn kùn àgbàlagbà dúpẹ́. Òkè dálágbára kùn omi ẹlẹ́ẹ̀kan sí òkè dálágbára kùn omi ẹlẹ́ẹ̀lẹ́. In the development of our houses, in the development of the word of God, that as the scripture has promised, that you receive 100-fold of all the gifts that you have given. Here on earth and in heaven, may it be so in Jesus' name. Amen. Ẹ̀kọ́ náà kò ní o. Nítorí pé níbi tí ìjọ ọ̀tán wà lánàá ibẹ̀ kó lẹ́kọ́ wà lónìí, iṣẹ́ sì bẹ̀rẹ̀ níwájú fún yín. Bí ẹ ṣe ń ṣe iṣẹ́ ti ṣọ́ọ̀ṣì látàn ẹ̀rọ tí àwọn ṣẹ̀ṣẹ̀ ní tí ó yí yípo àwọn ọlọ́sọ yìí ní parish o there is no one lonely parish. Kẹ́kọ̀ọ́ mi there is no one unity lonely parish. The parish is a cluster of churches. Therefore, tí o bá ń tẹ́ tí o bá ń dára tí o bá ń dúró dáadáa ní St. Peter and Paul Adeyinka church. Ẹ̀rọ tí àwọn ìgbèríko yìí because they are part of this parish and the Lord will grow each one of you through Christ our Lord. I am solemnly impressed about what I have seen today. I look forward to a good maintenance of this investment that you have made for God, and I pray that you will be able to maintain it, sustain it, and keep it more beautiful for the glory of God through Christ our Lord. Ju bí ìjọba ṣe ń dán tó sì dára yìí bẹ́ẹ̀ ni ayé ìkọ̀ọ̀kan wa yóò máa dára lágbára ìgbìmọ̀ rẹ̀. Better people of God,
We gather to celebrate three things. If you look at the program today, it is clearly explained there. Installation of church chiefs. And I know that is why many of you are here. Those who are outside are even more than those of us inside the church. To celebrate also our parish feast day. And I'm sure you know that your parish feast day according to the church calendar comes up tomorrow. 29th of June. That is the feast day of St. Peter and Paul. I hope that as you gather here today to celebrate with the chiefs, you also gather here tomorrow in thanksgiving to God for His blessings in your parish. And then the third one that I am discovering today is fundraising. Why not? For church development. Nobody àdírí ẹ̀fọ́ tàbí ìtàlẹ́ ìgbèjì ẹ̀fọ́ ẹ̀kẹ́ta báyìí náà ni. We don't often gather this much in art and church. And so we have opportunities today. And the parish will say that they want to do more fundraising for more work that is in the parish. Therefore, the Lord Himself, who has made today possible, will bless us with His mercy through Christ our Lord. The development of the church is not only today. We will continue to support this church. I am sure you are proud to see this beautiful innovation in the church. If you want to continue to see better things, let us continue to support our church through Christ our Lord. My dear brothers and sisters, as we gather in the church of St. Peter and Paul, Adeyinka today, we gather for the installation of 6 new church leaders whom we have called and whom we have presented. And I could hear from the parish chief, parish chief wa pé lẹ́yìn ọ̀pọ̀ ìwádìí láàrin ìjọ àti láàrin ìlú, àwọn tí a ti yàn sí ipò yìí wọ́n kójú wọn, wọ́n tó wọ́n ní wọ́n kójú wọn, wọ́n sì yẹ fún ipò tí a fẹ́ fi wọ́n sí. Ọlọ́run Olódùmarè yóò mú wọn yẹ kalẹ̀ o. We also gather today to contemplate the significance of the Immaculate Heart of Mary. Mo sọ ní bẹ̀rẹ̀ sí wípé lánàá a ṣe ọdún ọkàn mímọ́ jùlọ ti Jésù, Solemnity of Sacred Heart of Jesus. Ọjọ́ kejì tí a bá ti ṣe ọdún ọkàn mímọ́ jùlọ ti Jésù. Ọjọ́ kejì ẹ̀dá máa ń ṣe ọkàn aláìlábàwọ́n ti Maria, the Immaculate Heart of Mary. And so your installation falls on a very significant day in the church, the Immaculate Heart. In other words, you are in between the Sacred Heart of Jesus and the feast of St. Peter and Paul. And your installation occurs on the feast of the Immaculate Heart of Mary. It is my prayer that the Immaculate Heart of Mary that brought love and peace and joy to the world in the person of Jesus Christ, that Immaculate Heart of Mary will protect you, will guide you in your ministry and your apostolate as chief in the church through Christ our Lord. I'm telling us, because the reason why we gather is not just to come and collect titles in the church, but rather to listen to the word of God, so that this word of God becomes a light in your life and in my life, and a touch for the people who are to be installed. The first reading is a very wonderful, taken from a wonderful passage of Genesis chapter 18, verse 1 to 15. It has a motif of hospitality. The intent of the narration is to remind us that hospitality brings blessing. Hospitality brings grace. Hospitality opens doors. Yes, hospitality can bring danger, can be scared, especially in Nigeria of today.
a sọ fún wa wípé nínú ọ̀sán gangan and the one who has the throne bring it down. This is not social gathering, I said. Bring the throne down. Ó gbàtẹ́kùn torí pé wọ́n ní òru mú gangan. Ṣùgbọ́n lọ́dá tó gbójú sókè lórí àwọn ìrìn àjò mẹ́ta, àwọn àtìgbó mẹ́ta. Kò bẹ́ẹ̀ tí wọ́n ń jẹ́. Ṣùgbọ́n nítorí pé ó jẹ́ ọlọ́yàyà ènìyàn. Ó jẹ́ ẹni tí ó ní ìfẹ́ àlejò. Ó ní ìfẹ́ wọn tí ara bá ní ó sì ṣe ẹ̀fẹ́ àtijọ́ ní wọn. Bó ṣe fojú kán bí wọn kò mọ tí wọ́n gbàgbé. Tí nǹkan àbàmì bá fẹ́ ṣẹlẹ̀, pàjáwìrì ló máa ṣẹlẹ̀. Nígbà tí ó wí wọn, ó sáré lọ́wọ́ pé àwọn èèyàn wọ́pọ̀ tó rí inú aginjù yìí níbi tí ó kó náà ẹ̀fọn àwọn mẹ́ta yìí wọ́n ní láti níbi tí wọ́n lọ tó ṣe pàtàkì. Wọ́n á ní ẹ̀kúrì ẹ̀káàbọ̀ welcome they come and rest under my tent so that I can wash your feet. Ó ti rí pé ẹsẹ̀ wọn ṣe kí ló ó ti dọ̀tí. Ẹni tó bá rìn láì wọ sẹ́ńtọ́jà ní desert dájúdájú gbogbo ẹsẹ̀ rẹ̀ lókè ìlú ni. Iṣẹ́ àti fọ́ ẹsẹ̀ iṣẹ́ ìlú ni. Abraham pẹ̀lú òkìkí rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú ìkòsí ọlọ́run pé sí ó ní òun yóò gbẹ ẹsẹ̀ àwọn arìnrìnàjò yìí tí ò wọ̀ yìí. Ó ní ẹ̀wà mọ̀ mi ẹ jẹ́ kí n fún yín búrẹ́dì sí kí ẹ jẹun díẹ̀ kẹ́ tó máa lọ nínú ìrìnàjò nítorí pé ọ̀nà jìnnà. The next town to tell Abraham is Sodom and it's far. Ṣùgbọ́n kò mọ ẹni tí wọ́n jẹ́ kò mọ bí wọ́n ti ń bọ̀ kò sì mọ bí wọ́n lọ. Kókó ọ̀rọ̀ ni pé he was a man filled with the charisma of love. Many years ago when in Rome, I studied this passage and I came across one of the old writings of the Hebrew rabbi. Àwọn tó máa ń ṣe kọ́mẹ́ntì lórí àwọn biblical scriptures of ayé àtijọ́. And they were debating among themselves, who is the holiest among the Jews' patriarchs? Pẹ̀tàlì ó ní ìwà mímọ́ jù láàrin gbogbo àwọn èèyàn mímọ́ tó wà ní májèlú láéláé. Gbogbo àwọn rábà yìí wọ́n kóra wọn jọ pọ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí opinion wọn just like lawyers will do. Some said Moses is number one because he is the one who saw God face to face. Ọ̀gá mi jẹ́ ó ní Elijah òun ṣe kí ni òun lágbára jù òun owó jù tó pé kí ni òun lọ́lọ́run ṣiṣẹ́ ìdáná ló ń ṣiṣẹ́ ní láti wọ́ rẹ̀. Ọ̀gá ní èyíṣà ọmọ rẹ̀ ní asọ́rọ̀ rẹ̀ ṣe no it is Abraham kò sí ìdájọ́ Abraham ṣe. Mírèkù ni akọsílẹ̀ fún Abraham nínú ìwé ìwọ́n mírèkù. Àbẹ̀rẹ̀ ìfọwọ́ ṣe fún. So how could you say Abraham? So I want to say Abraham no more. So there was confusion. Over the debate. Eventually, those who won the battle is those who said Abraham is the holiest of the patriarchs of Israel. Holiness is not determined by what you do. It's a gift of God. The holiness is not about the miracle Moses did because prayer the Lord will share on Abraham is the only patriarch of Israel who has a tent in the desert with 4 openings. So that if somebody is coming from the north, he can come to his house and eat and drink. From the south, he can come and rest. From the east and west. That means Abraham is the travelite. He's a man with open heart. He's a man who welcomes everybody and everybody. And that is why the Israelites believe that he's the greatest of Old Testament prophets. Why? Because he has open door policy and took care of visitors. Amen? Their hospitality
charisma of Abraham. Remember, at this point, Abraham was childless and he was old. The characteristics of childlessness in Yoruba in African land is that tó bá ti dàgbà tó lè ní mọ́mọ́ ó máa kára, ọkọ máa kára, ìyàwó máa kára, ìdílé kan kò ní súnmọ́ ara lé ó wà sí ìpínlẹ̀ lọ. That is what everybody expected of Abraham, but that was not Abraham's attitude. He was still ready to meet because God has promised him. You will give birth to a child, but he does not know when. But he knew he has promised he will never fail. I will follow him. I will follow him because Jesus promised he will never fail. His faithfulness is forever. That was the type of song. How do they know the name of his wife? Níbi tí a ti bẹ̀rẹ̀ sí fún Abraham nìyẹn. Ṣé ó wà nínú tẹ́ǹtì kejì the back side of the tent tó o náà tẹ́lẹ̀ sí ìgbà tó ẹ̀ ṣe. Tòró ti sọ pé o ní àlejò pa ọ̀dọ́ ẹ̀bùrọ̀ màálù kó wá kó o gbà ní ọ̀dà ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Theresa said, tell her that by this time next year, when we shall pass here, she will carry a child. Their ability and capability to build a church was done within the cathedral family. What they thought they could not achieve, the Lord surprised them. That is why he says, never doubt him. He promised. Ẹni tó ṣèlérí ó mọ̀ bó ṣe ṣe kí ni o bí òun ó ṣe mú ìlérí ìṣe ó lè pa wá lẹ́rìn ayọ̀. Tí a bá wo ìhìnrere wa tòní, a rí ẹ̀kọ́ kan bẹ̀ bákan náà. A gbọ́ nípa ìdílé mímọ́. The family of Jesus, Mary and Joseph, they went for the usual pilgrimage in Jerusalem. Some people will say Mary and Joseph were careless parents, but I dare not say it. They were not careless. They were very attentive. Àwọn tí ó bá ní ọmọ tó wà active in their teenage years, about 12 years, what do you expect? They are in and out. They are always following their members and their family members. So it is presumed that Jesus was with the other members of the family who were going around. Nígbà tí wọ́n sì ti rin ìrìn àjò bíi méjì, ọmọ yóò tẹ̀ wá gba omi, kò wá gba búrẹ́dì, ibo ló wà ẹ̀jẹ̀ ká wà lọ. Ní wọ́n wọ́n lọ pé kò sí láàrin àwọn ìyókù. Gbàgà, they have to run back. Lálàá yín lórí ọmọ kò ní já sí asán. Lálàá yín lórí ìjọ kò ní já sí asán. Yálà yín lórí gbogbo nǹkan ní tẹ̀sí kò ní bàjẹ́. Ẹ wo orí ìpayà, the kind of anxiety that Mary and Joseph had looking for Jesus and for 3 full days. These are the worries and the burden our parents carry over us. This is the kind of a burden a leader in the church or society should have for the good of the people that they lead. Sleeplessness in order to make progress, in order to find new grants, in order to Jesus. Hey, tó bá ṣe bàbá Nàìjíríà ni kí ni ó ṣe? Bó ṣe fún ní ìgbà tí ní ó máa fún ní pàṣẹ ẹ̀bẹ̀ kan. Joseph was extremely quiet. Kò sọ kankan. Maria ló sọ̀rọ̀. As usual, women are very fast to say, communicate. Ìwọ ọmọ báwo ló ṣe wá ní wàhálà? Bàbá rẹ̀ àti èmi ti wá ọjọ́ kúta. Jesus was going to say, ẹ̀ ń wá mi, ṣé ẹ̀yin ò mọ ọmọ tí ẹ bí ni?
ẹ̀yin ò mọ̀ bí ẹ̀kẹ́ wá mi sí ẹ máa kú wàhálà o. In their anxiety, they forgot that the first place to go was the temple. In fact, most probably it was the last place they went. That is humanity. When we are anxious, when we do not allow the Spirit of God to guide us, when our anxiety goes beyond before our mind thinking and our prayer, we worry on so many things. And Jesus Christ reminded them, don't you know I am supposed to be a father's business? Ọ̀rọ̀ náà ni Maria pamọ́ nínú ọkàn rẹ̀ tó sì ṣe àṣàrò lórí. Jesus in his simple response reminded Mary of what God has promised, of what God will do and his mission here on earth. And Lord. Àṣeéṣe mo mọ̀ lórúkọ Bàbá. Àṣeéṣe mo mọ̀ lórúkọ Ọmọ. Àṣeéṣe mo mọ̀ lágbára Ẹ̀mí Mímọ́. Àṣeéṣe. Gbogbo ní fún Bàbá àti fún. Pétérù òun Pọ́ọ̀lù mímọ́ lórúkọ Bàbá àti Ẹ̀mí Mímọ́. Ọ̀rọ̀ wá ní lẹ́nu lọ́wọ́ àwọn tí a fẹ́ fi joyè lẹ́yìn lọ́kọ̀ọ̀kan. Please, follow me, please, can you leave the front? All the Oluwatoyin stand up to the front. So stand up, Peter, please. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ jẹ́ kí a ṣàṣàrò díẹ̀ nípa iṣẹ́ àwọn olóyè ìjọ tuntun tí a fẹ́ jẹ yìí nínú ìjọ Kátólíkì. Gẹ́gẹ́ bí Maria, Charles Lowanga mímọ́ àti Mákẹ́lì lórí àwọn áńgẹ́lì, àwọn olóyè wa mẹ́fẹ̀ẹ̀fà tí a yàn wọ̀nyí wọ́n gbọ́dọ̀ jẹ́ ọkùnrin àti obìnrin tí ìgbàgbọ́ wọn nípa tí kì í káàárẹ̀ nípa àdúrà gbígbà, tí wọn yóò sì jẹ́ àpẹẹrẹ tí kìrìsìtíánì àpẹẹrẹ tí kìrìsìtíánì rere fún ìjọ Ọlọ́run lápapọ̀. Wọ́n gbọ́dọ̀ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ibi bíṣọ́ọ̀bù àti àlùfáà alákòóso páríṣì yìí kí wọ́n sa gbogbo ipá wọn láti gbé ìjọ ṣe nígbà gbogbo. Wọ́n gbọ́dọ̀ ṣe iṣẹ́ kárakára nínú ìjọ nípa wíwá ìṣọ̀kan ìfẹ́ àti inú rere láàrin àwọn ènìyàn ìjọ Ọlọ́run. Ìgbésí ayé àti ìwàsí àwọn olóyè wa wọ̀nyí nínú ìjọ gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ ẹ̀rí rere nínú ìgbàgbọ́ pé ìfẹ́ wọn nínú ilé Ọlọ́run ó borí ohun gbogbo, àti pé ó ṣe pàtàkì fún wọn láti máa ṣe òtítọ́ àti òdodo nínú iṣẹ́ wọn sí Ọlọ́run àti sí ọmọnìkejì wọn. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ẹnìkọ̀ọ̀kan nínú àwọn olóyè wọ̀nyí. Wọlé kọmísáyà, mo bí ọ́ bí ìwọ ṣe tán láti tẹ́wọ́ gba ipò bàbá ìjọ tìjọ yìí. Balógun ìjọ olóyè Lawrence Ọmọ́táyọ̀
Oyèlájà mo bi yín ìjẹ́ ẹ̀yin náà ṣe tán láti tẹ́wọ́ gba ipò oyè ti balógun ìjọ yìí bí? Mo ṣe tán. Ìyáàfin Theresa Oluwatoyin Adeyinka mo bi yín bákan náà ìjẹ́ ẹ̀yin ṣe tán láti tẹ́wọ́ gba ipò ìyálóde ìjọ ti ìjọ ìbí? Mo ṣe tán. Olóyè Thomas Fọlárin Adéyẹmí tí ó fi Kristi mọ àwọn ènìyàn. Mo ṣe tán. Mo ṣe tán. Mo ṣe tán. Mo ṣe tán. Gẹ́gẹ́ bí ìlànà tí bíṣọ́ọ̀bù yóò máa fún wa àti àwọn òjíṣẹ́ Ọlọ́run bí mo ṣèlérí. Mo ṣe ìlérí. Mo ṣe ìlérí. Mo ṣe ìlérí. Mo ṣe ìlérí. Ǹjẹ́ ẹ ṣe ìlérí pé ẹ̀yin yóò máa ṣe ohun gbogbo tí yóò máa mú ìlọsíwájú wá fún iṣẹ́ Ọlọ́run àti ìjọ ènìyàn rẹ̀ nígbà gbogbo ní pàtàkì nínú ìjọ yìí bí? Mo ṣe ìlérí. 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 Tí àwọn ẹlòmíràn bá ń ṣe ní ìkọ̀kọ̀ fún ìdènà àti ìbàjẹ́ ti ìjọ ènìyàn Ọlọ́run bí? Mo ṣe ìlérí. 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 Kí Ọlọ́run Olódùmarè kí ó ràn yín lọ́wọ́ láti lè mú ìlérí ìṣẹ rẹ̀. Ẹ jẹ́ kí a kúnlẹ̀ síwájú kó súnmọ́ wájú. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run ìgbàlà wa, fi ojú rere rẹ wo àwọn ìránṣẹ́ rẹ wọ̀nyí tí a ti yàn sí ipò bàbá ìjọ, ìyá ìjọ, balógun ìjọ, ìyálóde ìjọ, ọ̀tún balógun àti ọ̀tún ìyálóde láti máa ṣe àkóso àwọn ènìyàn rẹ̀. Olúwa, fún wọn ní agbára ìbímọ rẹ kí wọ́n lè ní okun láti ṣe iṣẹ́ rẹ tọkàntara gẹ́gẹ́ bí ipò tí a ti yàn wọ́n sí fún ìdàgbàsókè ìjọ rẹ. Jẹ́ kí wọ́n lè ṣe àwòkọ́ṣe Kristi kí wọ́n sì jẹ́ ẹlẹ́rìí rere àti pé ní ìkẹyìn kí wọ́n lè fi ìjọba rẹ ṣe èrè jẹ nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Fún àwọn ẹ̀bùn tí a ó ṣe àpẹẹrẹ oyè tí a fẹ́ fún àwọn olóyè wa. Àkọ́kọ́ rẹ̀ Bíbélì, àgbélébùú àti òsáríò.
kí Olúwa wà pẹ̀lú yín. Ọlọ́run alágbára jùlọ, ìwọ ní ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun. Agbára rẹ níbẹ̀ nínú ọ̀rọ̀ tí tú ẹlẹ́jẹ̀ sílẹ̀ ní sọ́wádìí orí ọ̀fẹ́. Bákan náà ni ìwọ ni ó fi ara rẹ jì lórí àgbélébùú tí o sì kú fún wa, tí omi àti ẹ̀jẹ̀ ṣàn lára rẹ. Àpẹẹrẹ ìṣẹ́gun ni àgbélébùú jẹ́ fún wa. Ìwọ ni ó bùn wá ní Rosario nípasẹ̀ Maria ògùnjà mímọ́, tí o sì fún aláṣẹ láti máa gbàdúrà pé nígbà tó tí a bá gbàdúrà Rosario bẹ́ẹ̀ ni ayẹni à ń ka àwọn sáàmù wa tí a sì fi àdúrà wa ránṣẹ́ sí ìwọ Ọlọ́run nípasẹ̀ ìyọ Maria ògùnjà mímọ́. Kúkú fún àwọn ẹ̀ṣọ́ wọ̀nyí tí a sì àsọtọ̀ lónìí fún àwọn olóyè wa nígbà gbogbo tí wọ́n bá gbé dání tàbí tó bá wà ní ọ̀dọ̀ wọn, jẹ́ kí wọ́n lè rántí ipò tí o fi wọ́n sí, ipò olórí tí a ó ṣe pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí ìgbàgbọ́ àti ẹ̀mí ìfẹ́ ni. Jẹ́ kí ìgbàgbọ́ wọn jẹ́ kó gbòòrò sí i. Jẹ́ kí nǹkan ìwé àwọn ẹ̀ṣọ́ mímọ́ yìí jẹ́ kó ṣe ìbùkún fún wọn, fún ìdílé wọn, fún iṣẹ́ wọn, fún ọ̀nà wọn nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. A kò fún àwọn ẹ̀ṣọ́ wọ̀nyí lórúkọ wa àti ọmọ àti ẹ̀mí mímọ́. Lórí rẹ̀, ẹ̀yin yóò súnmọ́ Ọlọ́run sí i láti mọ̀ ọ́, láti fẹ́ àti láti sìn ín gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe lè máa darí àwọn ènìyàn Ọlọ́run láti ṣe ìfẹ́ Ọlọ́run fún ìgbàlà ẹ̀mí wọn. Ẹ̀yin olóyè, ẹ gba àgbélébùú mímọ́ tí Olúwa Jésù Kristi àti Rosario yìí nípa àdúrà yín kí ẹ lè mọ Kristi sí i nípasẹ̀ iṣẹ́ alábàgbé ti ìyá wa Maria ògùnjà mímọ́. Báyìí, olóyè wa yóò gba àdúrà àpapọ̀ tó wà ní ojú ìwé ìjọba. Àti onírẹ̀lẹ̀ sọ mí di oníwà tútù àti onírẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí ìwọ ọmọdé mímọ́ tí o gbé ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ìtẹríba fún Màríà àti Jósẹ́fù mímọ́. Ràn mí lọ́wọ́ kí n lè máa tẹríba nítorí rẹ fún gbogbo àwọn tí o fi ṣe olórí mi. Jésù, ìwọ tí ó fẹ́ràn mi tó bẹ́ẹ̀ títí dé ojú ikú lórí àgbélébùú, ràn mí lọ́wọ́ kí èmi lè fi gbogbo ọkàn mi fẹ́ràn rẹ púpọ̀ ju bí mo ti fẹ́ràn ara mi lọ. Ọlọ́run, ràn mí lọ́wọ́ láti fẹ́ràn rẹ síwájú sí i. Olúwa Jésù, ìwọ tí o ti jìyà púpọ̀ nítorí mi, máa fi ìwà sùúrù àti ìrẹ̀lẹ̀ sí mi lọ́kàn nígbà tí a bá bá mi wí. Àtúntò ti Maria, Pétérù àti Pọ́ọ̀lù mọ́. Jẹ́ kí Ọlọ́run ló fún ara ìpín tó gba àdúrà ìwọ̀n yìí, kí ó bùkún fún yín pẹ̀lú ìfẹ́ ọkàn yín, kí ipò tí a gbé yín sí kí ó má ṣe ìṣòro fún yín, kí Ọlọ́run fún yín ní oore ọ̀fẹ́ láti lo ipò náà pẹ́, láti lò láti darí ìjọ sí ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Jẹ́ kí ìbùkún Ọlọ́run fún àrè bàbá àti ọmọ àti
àti ẹ̀mí mọ́ kó sọ̀kọ̀ ẹ̀dẹ́ ìwé mọ́ bá ìgbé láì àti láìláì. Choir, please. Today under the title Mary Immaculate. Let us ask the Lord to fill our hearts with peace and joy and fill the continent of Africa with peace at our local church, at our diocese and our parish with the peace in the heart of Mary. In the world, especially our installed leaders today, that they may remain docile to the promptings. Parents in the church today, that they may always find joy in their children and be enabled to nurture them towards a for all the young people like our Lord Jesus Christ mission in the gospel today, that they may be given the wisdom to be able to make the right decisions as they journey through life and may have access to affordable quality education and good work in their countries. We pray, O Lord. Community and family members, that they may find eternal rest with the Lord. We pray, O Lord.
contents of our hearts. ọmọbìnrin ọ̀dọ́ rẹ ìwọ pé ká láti ṣe ìyá Jésù Kristi ọmọ rẹ Olúwa wa olùgbàlà gbogbo ẹ̀dá nípa rẹ̀ ní àwọn áńgẹ́lì ní àgbàlá ọ̀run ó fi ìwárìrì múlẹ̀ níwájú rẹ tí wọ́n sì ń kọrin ayọ̀ yìn ọ́ láìsinmi àwa ń bẹ̀ ọ́ jẹ́ kí a lè dá ohùn wa pọ̀ ṣọ̀kan pẹ̀lú wọn kí a sì fi ìrẹ̀lẹ̀ kọrin láìsinmi wípé.
In a similar way, when supper was ended, he took the chalice and once more giving thanks, he gave it to the disciples, saying, "Take this, all of you, and drink from it. For this is the chalice of my blood, the blood of the new and eternal covenant, which will pour out for you and for many, for the forgiveness of sins. Do this in memory of me." Therefore, as we celebrate the memorial of his death and resurrection, we offer you, Lord, the bread of life and the chalice of salvation, giving thanks that you have held us worthy to be in your presence as ministers to you. Humbly we pray that partaking of the body and blood of Christ, we may be gathered into one by the Holy Spirit. The Lord is good. All the time. May the name of the Lord be blessed in our lives through Christ our Lord. We thank God for this day. We are happy to be here today. We thank our chiefs, our families, our friends. We thank all of you for coming here. We want to undertake the third part of our celebration today, which is fundraising for church development. I'm aware àwọn ní ọ̀nà jíjìn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ló máa padà dé nìyí fún àfẹ́ àwọn alákòókò púpọ̀ jù. Àwọn aláwọ̀ wá láàkó yìí bí a ṣe gbé ìpínlẹ̀ kẹta ti àjọ̀dún wa ní ọjọ́ yìí èyí tí ṣe ìfilọ́lẹ̀ ìṣúná owó fún ìdàgbàsókè ilé ọlọ́run wa. Adúpẹ́ ìwé wa ẹ̀dúpẹ́ fún àtìlẹ́yìn náà nínú rẹ̀ nípa àtúnrí wa o. Ìhà mọ̀ wípé ọ̀pọ̀ lè má wá sí mọ́. Táà lè ní opportunity láti dènà sí mọ́. Ní ìwọ̀nba tí a wà ní káàdébí káàkiri ìmọ̀ràn níbẹ̀ ohun rere tí ọlọ́run ń ṣe láàárín wa. Contributing to the development of the church, most especially in the nights in the church. We are called to charity. So charity is the hallmark of what we do in the night too. And it's a good night when you are called upon to do something for the church. You have to champion the voice of God.
because you are not doing it for money, you are doing it for God. And in that light, I would say I will start with myself, my wife, and my children, on behalf of all of us, who would donate the sum of 1 million naira. Again, because I have families, on behalf of my family, my dad, my mom, all my siblings, will donate another 500,000. So I will have that. I can't see a lot of my friends in the church. You know, the sitting arrangement is not this whoever comes there. I don't know whether they are hearing my voice, but as many of my friends are in the church, I will ask that you support me. My father said, I don't want to limit God. As we read in our sermon, one is not limit God. I don't want to say this is the amount I want to give. But at least I've started from somewhere. So I expect that my friends and all will support and also donate generously into this cause. Thank you very much. The amount church's account. Some have donated about 100,000, some 50,000. These are my childhood friends and some of my classmates. On behalf of myself, my children, the Iyalode family, the Iyalode family, I'll be donating 1 million naira. Thank you. Council, and I'm asked to pledge 500,000 naira to support the house. God bless you. Thank you, sir. Thank you, sir. Thank you, ma'am. Please, the floor is Please, the account number is in that program. The booklet and the pamphlets both books have our church account number. And you can send the receipts to me, my number is there, or to the parish finance committee chairperson, Mrs. Agnes Awokoya. Her number is also in that book. I'm the deputy commander of the Orders of Christ. I will come here to look member for the night of the November very soon. This one here, I know we get more people to join the night of the November. All the awardees are my brothers and sisters, so I've supported the sum of 50,000 naira. Thank you, sir. Please stay on silently.
and gracious life. I want to thank Almighty God for making today a reality. It has been a long journey, a long drive of struggle, of discernment, of prayer, of fear, of refusing and accepting, and even of death. May the Lord rest our dead peacefully through Christ our Lord. But more importantly, dear friends, we are grateful that all ended in praise today. Our struggle has turned to celebration of life. May the name of the Lord be blessed both now and forevermore. On behalf of the chiefs and all the parishioners, I welcome His Lordship, Most Reverend Francis, after the addition of the Bishop of the Catholic Diocese of Iyalode. My Lord, you are most welcome. Thanks for being with us today. Today is Baba's birthday. So I'm looking at it. Celebration of God's faithfulness in the life of our Baba. May the Lord depart from you in Jesus' name. You have decided to share all other pastoral responsibilities and your usual prayer schedule that marks your birthday to be with us. Ẹjọ́ bàbá ọlọ́jọ́ ìbí òbíbi ayé òdìbí ìyàgò àdánwò ní ti áyán ẹwà yìí kò ní ṣí o ẹwà yìí kò ní bàjẹ́ o ìgbà yìí á tù wá lára o. We thank all our priests and consecrated men and women here present, the priests of the Dinari and then the old song for the Obapen is with us too, from far away. We thank our sisters, the family sisters, the Trinitarian sisters with us. We thank the Seminarians and Scholastics. We have among us a good number of our past parish priests.
But second in command is with us today. Our first one is Father Victor Ajayi, and then the second is Father Sylvester Mosoya. He's there with us. Please let us appreciate him. Thank you. Father Anderson Ayawo, the parish priest of Holy Trinity is with us from the deanery. Father Miss Ekechi Oluwatoyin send their representatives. We are really appreciative of the presence of the Valley and the Iyalode. All the church and civil authorities and dignitaries they are present. I greet the knights and the ladies of the church. I say most of the knights of the Seven and the ladies are here. All our invited guests, I thank you all for coming. I want to thank the chiefs for their availability for accepting this big responsibility. It was a difficult and here we are today smiling and happy together. May our joy know no band in Jesus' name. The chiefs, each, for your information, my dear people, have contributed immensely to this renewed, refurbished house of worship to God. They have been, as you heard from them, they have been doing it before, but as we were planning for this installation, we asked ourselves, we call it pre-installation projects, and each and every one of them undertook so much work. Chief Odukade was the one that's responsible for all the liturgical vessels, the liturgical books, and all the liturgical items in the church today. Thank you, Mama. Chief Adeyinka and Babanjo and the rest. We pray to enrich you with all heavenly blessings through Christ our Lord. May you know always and everywhere the protection of our blessed Mother Mary, through whom you have been found worthy to receive the author of life, Jesus, through Christ our Lord. May you, who have divinely gathered here today in celebration in honor of our blessed Mother, may you carry away with you the gift of spiritual joy and heavenly rewards. Amen. The Lord be with you. Blessed be His holy name, now and forever. I have the name of the Lord. Thank you for all the marriage. Baba, àti ti ọmọ, àti ti ẹ̀mí mímọ́, ó sọ̀rọ̀ ìdí gbogbo lórí ọmọ ọdún láì àti láíláí. A ti parí nísà, ẹ̀rọ àgbẹ̀dẹ̀ ní àyè.
My prayer is that this tenor will run successfully. We will be a tenor of peace. We will be a tenor of the church itself and the parishioners and all that will be all come over here to celebrate any of our destiny. In the mighty name of Jesus, that we will be many more joyful days. And personally, I want to thank all the residents of Acton that supported this mission. My uncles and Mrs. Dr. Oluwatoyin, the surgeon of the General Orthopedic Hospital. He's one of the first surgeons in Nigeria, orthopedic surgeon, plastic surgery in Nigeria as a whole. And we have to today. So what would you say? Enjoy. Yeah. I saw the good. Young girl. And when we went to Canada, I became a nurse. Joining me now profession. That was a great thing. That day, when I was going to Russia and a conference, my branch at Maryland, that was 2 weeks. Going through the art for all our establishments. And I was very pleased by the energy and the knowledge and the potential we had in the nursing profession. I thought it was a great achievement. Great one, I'm very proud of it. What are your prayers after the young man? My prayer is that God will bless you and your talent will be known to you. Don't follow talent of them. Come with an engineer. No, you're not going to engineer. When you don't forgive when you follow your own intuition or talent, you succeed more. You excel more. That's not going to do. Don't put anybody because you're never inside. God bless you. Thank you very much.